ni mo fẹ́ fi bá gbogbo ẹ̀yin olólùfẹ́ wa sọ̀rọ̀ pàtàkì jù ẹ̀yin tí ẹ̀ ń palẹ̀ mọ́ ìrìn àjò mímọ́ Mákà lọ́dún yìí. Sálábàlá yìí a máa sọ fúnra wa díẹ̀díẹ̀ títí táwọn èèyàn fi lọ Mákà tí wọ́n fi dé. A fẹ́ sọ̀rọ̀ nípa bá a ti ṣiṣẹ́ hajj fúnra wa. Iṣẹ́ hajj jẹ́ iṣẹ́ kan pàtàkì tó jẹ́ òpó kan pàtàkì nínú òpó ẹ̀sìn Islam. Gẹ́gẹ́ bá a ti mọ̀ yìí pé 5 ni òpó ẹ̀sìn Islam. Òpó tó gbé Islam dúró 5 ni. Àkọ́kọ́ ni shahadatu an la ilaha illallah wa anna muhammadan rasulullah. Àkọ́kọ́ òun ni ìjẹ́rìí pé Ọlọ́run ọba wa ọba ẹyọ kan ṣoṣo ni. Ọba àṣọ ni, ọba tí ò pé méjì ni. Ọba tó jẹ́ pé kò sẹ́nìkan níwájú tí í jẹ́ Ọlọ́run àfòun náà, kò sẹ́nìkan lẹ́yìn tá a lè pè lọ́lọ́run àfòun náà. Òun lọ́lọ́run lọ́tùn, òun lọ́lọ́run lósì, òun lọ́lọ́run lókè, òun lọ́lọ́run nílẹ̀. Ọlọ́run lòun ọ̀fẹ́ orogún ẹ má fi lọ́hun. Gbólóhùn yìí òun ni ẹ̀kọ́ tọ́lọ́run kọ́kọ́ gbogbo àwọn ànábì Ọlọ́run pátápátá tó ń kálukú wọn mú wá tó fi ń jíṣẹ́ fáwọn èèyàn wọn. Ànábì Nóà wí bẹ́ẹ̀, ànábì Lútù wí bẹ́ẹ̀, ànábì Ibrahim wí bẹ́ẹ̀. Gbogbo ànábì Ọlọ́run tó jáde látara ànábì Ibrahim pátápátá gbogbo náà wí gbólóhùn yìí. Ànábì wa Musa alayhi salatu wasalam, tá a bá wo gbólóhùn yìí náà bákan náà á bá lẹ́nu Musa nínú ìwé Bíbélì. In the book of Deuteronomy chapter 6 verse 4, ànábì Musa fi kọ́ àwọn èèyàn ẹ̀ wípé ẹ gbọ́ Ísírẹ́lì, Ọlọ́run wa ẹyọ kan ṣoṣo ni. Gbólóhùn la ilaha illallah náà nìyẹn o. The same gbólóhùn yìí kan náà lànàbì Ìsá náà fi kọ́ àwọn èèyàn tiẹ̀ náà tá ń pè Jésù. In the book of Mark chapter 12 láti verse 28 to 30 tí yẹn bá ka dáadáa ẹ bá pa ànàbì Ìsá náà gbólóhùn yìí kan náà lòun náà fi kọ́ àwọn èèyàn yìí pé gbọ́ Ísírẹ́lì, Olúwa Ọlọ́run wa Olúwa ẹyọ kan ṣoṣo ni. Ẹ dẹ̀rẹ̀ fúngbà táwọn tí gbogbo àwọn èèyàn ń dààmú ànàbì Ìsá náà tó ń ṣàlàyé iṣẹ́ tó wá ṣe nínú ayé. The book of John chapter 17 verse 3 ànàbì Ìsá tún sọ nínú ẹ̀ ó ní ìyà ìnípẹ̀kun náà ni èyí kí gbogbo ayé ó lè mọ̀ wípé ìwọ Ọlọ́run nìkan lọ́bọ òtítọ́, ìwọ nìkan Ọlọ́run tí ń jẹ́ Ọlọ́run òtítọ́, àtẹ̀mí Jésù ẹni tí ìwọ Ọlọ́run ọba rán. Ló fi jásí pé òpó àkọ́kọ́ ní gbogbo ànábì Ọlọ́run wá yanjú nù ayé yẹn ni pé la ilaha illallah. Ànábì tó bá wà one time yẹn ni Rasulullah ń gbà náà. Ànábì Ìsá òun Rasulullah lásìkò tiẹ̀. Ànábì Musa òun Rasulullah lásìkò tiẹ̀. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ló fi jásí pé kalimatul musharafa kò lè pé àfi ká sọ pé la ilaha illallah Muhammadu Rasulullah, torí pé òun ló jíṣẹ́ ẹgbẹ̀yìn, òun ló jíṣẹ́ tọ́lọ́run rán sí gbogbo àgbáńlá ayé pátápátá ní ànábì Muhammad sallallahu alaihi wasallam. Òpó ẹlẹ́ẹ̀kejì òun náà ni iqamu salat, ìmá kírun. Òpó ẹlẹ́ẹ̀kẹta ita zakat, ìmá yọ zaka. Ẹlẹ́ẹ̀kẹrin sọ́ọ̀mù Ramadan, ká gba Ramadan wí ìta àgbà kọjá ni. Ẹlẹ́ẹ̀karùn wá ní hajjul bayt, lílọ sílé Olúwa. Àwọn òpó yìí márààrún yìí náà lọ́lọ́run bá kó pé fún ànábì Muhammad sallallahu alaihi wasallam. Gbogbo ànábì Ọlọ́run tó wá ṣáájú ànábì òpó ẹyọ kan méjì ló ń kálukú wọn mú dání, ìmí mú 3. Ṣùgbọ́n Muhammad nìkan Ọlọ́run bá kó gbogbo ẹ̀ fún lápapọ̀ gbà tí ò ní sànábì míì lẹ́yìn rẹ̀ mọ́. Òpó tá a fẹ́ sọ̀rọ̀ lórí lẹ́nìí òun náà ni hajj, torí pé gbogbo àwọn èèyàn wọn náà ti ń palẹ̀ mọ́ hajj báyìí. Bàtà bá fi rọ́ṣẹ̀ kan sígbà tá a wà yìí, sọ́sẹ̀ méjì sígbà tá a wà yìí, àwọn èèyàn máa bẹ̀rẹ̀ sí lọ Mákà. Kí lẹ wá fẹ́ lọ sí lọ́hùn? Gbogbo ọmọ ìyá mi tó ti gba fọ́ọ̀mù hajj lọ́dún yìí, gbogbo àdánwò ti dé bá ni tí wọ́n fi ní lágbájá ẹ lọ mọ́kọ ẹlòmíì wà kọ́ wa lọ, Ọlọ́run níjọ́ ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan yìí o. Àdánwò bú ti dé bá ni lọ́dún kan, torí tó tó máa ń ṣàdúrà gbogbo àdúrà kọ̀ọ̀kan táwọn afáà máa ṣe ló nírí sí o. Ní ọdún kan táwọn èèyàn múra Mákà báyìí, lọ́jọ́ sẹ́mínà tó máa ń sẹ́mínà fáwọn alálàájì lẹ́kọ̀ọ́, lọ́jọ́ sẹ́mínà gangan ìkan nínú àwọn alálàájì tó ń bọ̀ wá sẹ́mínà pẹ̀lú aṣọ mọ́sọ̀mínú tó wọ̀, ó dẹ̀ gun ọ̀kadà yẹn dẹ̀ l'accident, ó dẹ̀ kan ní ẹsẹ̀, kò dẹ̀ lè bá wọn lọ sí Hajj yẹn mọ́. Gbogbo bí wọ́n ti lọ Mákà ẹsẹ̀ rẹ̀ wà níbi tó hàn gẹ̀ sí ni. Ẹ fi lè mọ̀ wípé wọ́n máa ń ṣàdúrà pé ogun tí máa tú ẹrù ẹni kí wọ́n mọ̀ rò pé mo ti sanwó, mo ti gba abẹ́rẹ́,
gbogbo tó lẹ́tọ̀ọ́ kí n ṣe mo ti ṣe no wọ́n bá tún ṣàdúrà kó lọ nírọ̀rùn kó dín rọ̀rùn máa sàmí o ọlọ́run ó sì rọ̀rùn fẹ́ni kọ̀ọ̀kan wa iṣẹ́ tá a bá fẹ́ lọ ṣe yìí àkọ́kọ́ tí yẹn gbọ́dọ̀ kọ́kọ́ ní tí yẹn bá fẹ́ lọ Mákà kọ́kọ́ láníyàn rẹ̀ kó ní ìkìláàsì ni pé kéèyàn ó fi ájì rẹ̀ sọrí pé ọlọ́run lòun fẹ́ sìn òun fẹ́ lọ sin lọ́hùn ni èyí kí n lọ ájì kọ dàníyàn wípé mo fẹ́ lọ ájì àwọn ọ̀rẹ́ mi ti lọ èmi náà fẹ́ lọ kí n dà lájì bí àwọn ọ̀rẹ́ mi tó bá ti nílò àníyàn bẹ́ẹ̀ lọ lè padà láti sìn èyí kí n lọ ájì pé ìyáálé mi ti lọ èmi náà fẹ́ lọ kémi náà dá làájá èyí kí n lọ ájì wípé ọmọ ọkọ mi ti lọ èmi náà fẹ́ lọ kémi náà dá làájì mọ́ torí pé nìkan ti lọ Mọ́kà àwọn náà wàá fẹ́ lọ tiẹ̀ no àìlọ ájì pé àti bá wa dé èyí mẹ́ta ni màá ṣe èyí mẹ́rin ni màá ṣe góòdù mẹ́rin sísàlẹ̀ màá ṣe sílífà márùn sókè àníyàn rẹ ti wò àníyàn tó yọ Ọlọ́run ni a máa fi lọ Mọ́kà mo fẹ́ jẹ́ pé Ọlọ́run àníyàn tí a máa fi lọ Mọ́kà kìí ṣàníyàn kárí mi kìí ṣàníyàn lágbájá lọ èmi náà fẹ́ lọ àbẹ́ wa fi ń ṣe fanfà láàrin yín ájì rẹ ti di mélòó ájì tèmi náà ó di mélòó ájì ṣíṣe ẹ̀ẹ̀kan péré ní ọ̀ranyàn mùsùlùmí tọ́lọ̀ ń bá kẹ́ Ọlọ́run dẹ̀ ti gbé kalẹ̀ pé ní mínísítà tọ́ à fẹ́ni ó bá lágbára ni o agbára tá a wá wí agbára owó ń bẹ ń bẹ agbára àlàáfíà ń bẹ ń bẹ agbára akọ́nà ọ̀dà ń bẹ ń bẹ bọ́nà bá ti dá tó lówó lọ́wọ́ tó sì lálàáfíà ò lè lọ Mọ́kà a lè rán èèyàn lọ Mọ́kà èèyàn lè sanwó èèyàn lọ Mọ́kà kò ṣe nǹkan kan ìwọ tó sanwó rẹ̀ ó ní ládàá ìwọ tó wọ́n sanwó tó lọ Mọ́kà náà ó ní ládàá ṣùgbọ́n tá a fẹ́ sọ ní kìlọ̀ fẹ́ ẹni tó bá fẹ́ rán èèyàn ẹni tẹ́ ẹ bá fẹ́ rán ẹ sanwó hajj rẹ̀ owó tí ọmọ fi jẹun lọ́run tó ń pè ní bta ẹsẹ̀ ẹ̀ dání fún o kẹ́ ẹ tó fún lówó tí ó fi lẹ̀ fáwọn ará ilé kẹ́ ẹ lè máa ní ládàá tó pé ẹ má rán èèyàn ní hajj tí ó fi tó àṣírí ìbílẹ̀ rẹ̀ ti rí ẹni tó bá fẹ́ rán èèyàn ní hajj ẹ ṣe láṣẹ pé ẹnìkan rán ẹnìkan lọ sí Mọ́kà ó sanwó hajj rẹ̀ ó wá sọ fẹ́ nìyẹn wípé òun ní kọ́ lọ lè wọ owó tí ọ̀nà lọ́hùn ni wọ́n bẹ̀rẹ̀ sí dààmú káàkiri ni wọ́n ń jẹ gbèsè káàkiri wọn fẹ́ ká jìyàn bọ́ gíní kankan wọ́n ló kó sí dààmú o torí kò lóun fẹ́ lọ Mọ́kà ìwọ lọ pè é pé wà lọ Mọ́kà ó wá sanwó hajj rẹ̀ tán ó wá kó owó tí ọ̀nà lọ́hùn wà ní kọ́ mọ́ wá káàkiri ó lè ní ládàá o wàlá ò lè ní ládàá torí pé o tó àṣírí ibò ń tọ̀hún ṣe mọ́ tí a bá fẹ́ ṣiṣẹ́ àṣẹ pé ó ti láníyàn pé tó èèyàn kan lọ fẹ́ rán Mọ́kà ni o èèyàn méjì ni o ẹni mo fẹ́ rán yìí o mo fẹ́ ná 3 million lé lórí kó o lè bá agbára tó pọ̀ wọ́n sanwó hajj rẹ̀ owó tí ó fi jẹun náà wọ́n ṣe fún ó tún wá fún lówó tí ó filẹ̀ fáwọn ará ilé táwọn ará ilé òfin ní mọ̀ ọ̀nà gángba tí ọba sí ń lé ó tún gbọ́dọ̀ mójútó bẹ́ẹ̀ wọ́n tó ọba ṣe bẹ́ẹ̀ yẹn ló ṣiṣẹ́ ládàá ìyẹn jẹ́ fún gbogbo àtàràn èèyàn Mọ́kà wọ́n tó wá ń lọ Mọ́kà náà tó sanwó ara rẹ ni àbí wọ́n rán ọ àníyàn tó da lèèyàn mú lọ sọ́nà Mọ́kà Ọlọ́run sọ́nà al-Qur'an Ọlọ́run ní alhajju ba'da a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim alhajju ashhurun ma'lumatun faman farada fihinna alhajja fala rafatha wala fusuqa wala jidala fil hajj Ọlọ́run bá ní hajj tẹ̀rí yẹn ashhuru ma'lumatun ó láwọn oṣù tá a ṣe tó gbajúmọ̀ pẹ̀lú ẹ̀ hajj sì ṣe kìí ṣe gbogbo oṣù ni wọ́n ń ṣe hajj ó bẹ̀rẹ̀ láti inú oṣù shawwal dhul-qa'da àti ìdajì sulhijja yẹn pé 1 to 15 nínú sulhijja àwọn ọjọ́ náà ń ṣe hajj ní oṣù méjì àbọ̀ péré ní hajj bẹ́ẹ̀ bá lọ Mọ́kà láwọn oṣù míì yàtọ̀ sí àwọn àsìkò yìí ó lọ ṣe umura lásán ni àmásìkò hajj oṣù méjì àbọ̀ péré náà ni oṣù méjì àbọ̀ yìí wá ní àwọn sẹ́ta fẹ́ fi ṣe ń bẹ̀ inú ẹ̀ hajj wa kún sí mẹ́ta a ní hajj kan ń pè ní alhajjul kiran alhajjul tamattu'i walhajjul ifrad alhajjul kiran òun ni kéèyàn mú hajj àti umra kó ṣe méjèèjì papọ̀ lẹ́ẹ̀kan náà pẹ̀lú aṣọ ìráàmù ẹ̀yọ̀ kan ìráàmù tó gbèrè ní ó fi ṣe umra òun náà ní ó fi ṣe hajj ẹlẹ́ẹ̀kejì ifrad
òun náà ni kéèyàn ṣe hajj nìkan sọ láì ní ṣe umra pẹ̀lú ẹ̀. ẹlẹ́ẹ̀kẹta ìyẹn ni hajj tamattu'i. Tamattu'i ni pé èyí yóò ṣe hajj àyè yóò sì kọ́kọ́ ṣe umra, tó bá ṣe umra tán yóò bọ́ sọ lẹ̀, tó bá ti bọ́ sọ ara mi lẹ̀ àyẹ̀sẹ̀ wa tún múra, tó bá ti àdìsíkò tó ń fẹ́ ṣe hajj àtún àwọ̀sọ míì fún àwọ̀sọ ìráàmù fún hajj, àwa ti ṣe hajj náà lọ́tọ̀. yẹn náà ń pè ní hajj ìgbádùn. so mẹ́tẹ̀ẹ̀ta yìí náà làwọn èèyàn máa ń ṣe, àmọ́ èyí tọ́pọ̀lọpọ̀ àwa tá à ń lọ láti Nàìjíríà máa ń ṣe jù òun náà ni tamattu'i. àlàyé lórí ṣe hajj yìí àlàyé kan ni tó gùn púpọ̀, tó jẹ́ kí mo sọ fún wa yìí pé a máa sọ lábala lẹ́gbẹ̀ẹ́ wọn ni láàmú fi tóra létí fún àwọn tí èèyàn wa ti ń lọ Mọ́kà lọ́dún yìí. tí wọ́n bá ti wá dà níyàn tán pé yes òun fẹ́ lọ hajj lọ́dún yìí, nínú àwọn kan tí ó ṣe nìyí, ó gbọ́dọ̀ kọ́kọ́ mójútó àlàáfíà ara rẹ̀, kó make sure pé àlàáfíà ara àwọn pé déédéé, lọ sọ́sibítù kí wọ́n yẹ̀ ọ́ wò, nítorí bá nídìí sáfìsì lára rẹ̀ kí wọ́n bá yẹ sáfìsì ẹ̀, ojú lọ nídìí sáfìsì ni, ẹnu ni, ara ni, kíndé kan ni, ẹ̀yìn ń dùn mí ni, gbogbo ẹ̀ pátápátá lo oògùn kó rí pàlàáfíà dé kákáká, torí pé ṣe hajj kì í ṣe ṣe ẹni tára rẹ̀ ń ṣe o, kì í ṣe ẹni tára rẹ̀ ń ṣe o, kì í ṣe management o, èyí manage ara yẹn ṣe hajj o, wọ́n manage àlàáfíà ara ṣe hajj. eléyìí àkọ́kọ́ lẹ́yìn tó bá ti dà níyàn tán wàá mú tàlàáfíà ara rẹ̀. ẹlẹ́ẹ̀kẹta nínú ẹ̀ òun náà wà ní pé ó wá gbọ́dọ̀ túbá kù nínú ẹ̀ṣẹ̀, gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó bá fi ń ṣe lọ́n pátápátá ó gbọ́dọ̀ túbá kù ń bẹ̀, mọ̀ ṣe mọ́, òun mutí ni fílẹ̀, òun ṣe sìnà ni fílẹ̀, òun jalè ni fílẹ̀, gbogbo iṣẹ́ tó bá ń ṣe ní wàá bú pátápátá ó wá bẹ̀rẹ̀ sí fílẹ̀, ó wá bẹ̀rẹ̀ sí máa ṣe astaghfirullah, ó wá múra sí irun, ó máa kírun déédéé. ayé lómi ń bẹ tẹ́ pé ìsìláàmù tí wọ́n bẹ̀rẹ̀ láti rí òpó kìíní òpó karùn-ún lọ́wọ́ náà ti bẹ̀rẹ̀ ìsìláàmù wọn. ara àwọn ẹlòmíín tẹ́ pé hajj ni wọ́n fẹ́ kọ́ fi bẹ̀rẹ̀, ẹlòmíín tó ń bá ti adé lánàá bákan wọ́n máa kírun, ìrun tí ọmọ ọlá kó tó kù nílé kọ́lá kò ní mọ ọlá tó bá dọ̀hùn. ìyẹn máa kọ́kọ́ múra sí iná láti lé ni. gbogbo àwọn kan wọ̀nyí ó jẹ́ ìkìlọ̀ tá a fẹ́ sí gbogbo èèyàn wa tí ń lọ Mọ́kà lọ́dún yìí. Ọlọ́run ó sin ọlọ́run fẹ́ni kọ̀ọ̀kan wa ọlá ní Muhammad lọ́dọ̀ Ọlọ́run.